ẹ̀yin Christian ó tiẹ̀ tó ẹ̀yin pastor yẹn ẹ̀sìn ẹ̀ bọ́ lẹ́ ń ṣe wá síbi kankan tẹ́ ń lọ àfinú náà ẹ wò náà ni ẹ mislead àwọn èèyàn ẹ̀sìn ẹ̀ bọ́ tẹ́ ń ṣe ẹ̀yin Christian yìí ẹ̀yin pastor yìí ẹ ti mislead ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ wò náà ni ṣé wàá lẹ́yìn tẹ́ ẹ jẹ́ babaláwo iná ti yín special ni subhanallah ẹ wò iná ẹ̀yin babaláwo special ni ẹ wọ́n bínú àwọn àfa kọ̀ọ̀kan wọn ni pé àwọn àfa nìkan ni mò ń criticize àwọn nìkan mò ń sọ̀rọ̀ sí pé mi ò sọ̀rọ̀ sáwọn Christian tó èmi náà ti fẹ́ join wọn so ṣé mo get it I'm a beginner so ẹ jẹ́ kí okay let's go again rolling action ẹ̀yin Christian o ẹ wọ̀ náà ni iná tẹ́sí wọ̀ subhanallah iná yín ẹ wù ó ti tó àwọn babaláwo yẹn ẹ wọ́n mislead àwọn èèyàn ṣé mo ti get it mo ti get ẹ wọ́n bínú beginner lèmi náà mo ti sẹ̀ fẹ́ join wọn ẹ ní ọpọlọ. I am coming from the Afars. I keep coming for the Afars. That to tell you that I don't want to criticize other religion. Kí ló kàn mí pẹ̀lú àwọn Christian? Ìyàtọ̀ tí ń bẹ láàrin wa ni wípé I preach humanity and I stay focused on my lane. Mi ò yà sí ẹ̀sìn ẹlẹ́sìn. Ọlọ́run láyè gbọ́dọ̀ kẹnu bọ ẹ̀sìn ẹlẹ́sìn ẹ̀yin kẹnu bọ. You are fighting me. Ọ̀pọ̀lọpọ̀ yẹn ń ṣe fídíò ń pa mi. Ẹ̀ ń sọ fún mi pé àwọn àfáà nìkan lèmi ń sọ̀rọ̀ sí. Èmi ò sọ̀rọ̀ sí àwọn Christian. Why do I need to do that? Do you not understand that the moment you just trespass, go to other land or probably other religion, to kan sọ̀rọ̀ ń pa wọn, that is called criticism. O ti criticize wọn, and when you do that, they will fire back by criticizing you too, and that's where the fight starts. Ibẹ̀ ni ìjà ẹ̀sìn ti bẹ̀rẹ̀. Mo lè mi ò bá yín ṣe. I want to keep correcting those of our afa. Tí mo mọ̀ pé kò ní sí problem. Àní wa láti jọ sọ. You keep making videos that àwọn àfáà nìkan ni mò ń sọ̀rọ̀ sí àwọn àfáà nìkan mò ń sọ̀rọ̀ sí mi ò sọ̀rọ̀ sáwọn Christian orí yín ò pé ni we are different. I said I'm preaching humanity. I said the only thing I want to see in this world is àti Christian àti Mùsùlùmí let us be together in peace. Why is that so difficult to get place? You keep criticizing them, they fire back. ẹ ń sọ pé mi ò sọ̀rọ̀ sáwọn Christian àwọn àfáà nìkan mò ń ṣe I'm a hypocrite lọ́pọlọ a lọ sí iléèwé yẹn reflect lórí wa we know where we do wrong thing so you tó bá ti ń kẹnu bọ Christianity tó ń kẹnu bọ ẹ̀sìn àwọn àbáláyé o ti criticize wọn you expect them to do the same àtijọ́ tá a ti wá ń jà yìí ìjà ẹ̀sìn kí ló fi dà fún wa look at our country today à ń jìyà ni nothing is balanced gbogbo àwọn tó gbẹ́sìn wa lọ sí Saudi lọ sí Jerusalem lọ sí Israel they are all living fine. Àwọn ló ń gbẹ́sìn wá fún àwa agbáwìrì mẹ́sìn subhanallah àwọn ń bára wá jà káàkiri lórí social media everywhere sì lọ́pọlọ láti gbà yìí ogun tẹ́ ti ń jàbọ̀ láti di kìnnìkan dísí irú ẹ̀rọ àtàwà yìí what great impact or should I say what positive impact ní kìnnìkan ti impact lórí wa lórí country wa we keep fighting for nothing. Is God not sufficient enough to fight for himself? Ẹ wá sọ fún mi pé mi ń sọ̀rọ̀ sáwọn Mùsùlùmí nìkan sí kí n kẹnu bọ Kristẹni kíjà yẹn ṣẹlẹ̀ ni àtìgbà tẹ́tí kẹnu bọ̀ náà problem náà ní fa sọ́run àwọn Mùsùlùmí they keep calling us terrorists bandits àwa là ń pa ayé jẹ́ àwa là ń ṣe kíní kan àwa là ń pààyàn ẹ̀sìn tó ń sọ ọ́ lọ náà. How do you clarify that? How do you make the world know that we are not what they call us? It is by preaching peace and I am doing it and you still coming for me. Lọ́pọ̀lọ́ ní where is your sense of humor? Where is subhanallah? Education is not scam. I repeat, education is not scam. Ẹ má jẹ́ káwọn ọmọ yín máa lọ lé kéwú nìkan ẹ jẹ́ káwọn máa lọ lé ìwé kún. What is all this? Kí n jáde fáwọn Christian. Okay, mo ti fẹ́ jáde. Let's go again. Camera rolling action. Ẹ̀yin Christian yo tí bá ti pè yẹn mọ́ ní ẹ̀yin babaláwo ẹ̀yin Christian yo iná lẹ̀ lọ. Ẹ wò iná ẹ wò bínú. I'm a beginner. Ẹ ti ya wèrè.